When I was not around, of course, I just peeped in and I left. The reason why I didn't do show for a very long time, I was very busy, number one. Number two, I don't want a situation whereby they will say, Lizzy Anjorin you get kifim water. And there's something about me you all can testify to it. Èmi ò kí ń bọ́jú ayé èèyàn jẹ́. Èmi ò bá ṣe èèyàn jẹ́. Tó bá wá fúnṣẹ́ bí màá wá fúnṣẹ́ ẹ̀. If you come for my business, I'll go for your business. If you come for my life, I'll go for your life. I don't want a situation whereby they will say, I want to ṣe fíìmù Lizzy Anjorin. So we just have to give them that long rope. So that ẹ̀yin èèyàn wa arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin ti jáde wípé ó náà ń pìtì Fúnkẹ́ Akíndélé ni wípé ìdí náà ni òun fi ṣe ṣó láti ọjọ́ díẹ̀ sẹ́yìn. Ó ní wọ́n máa sọ wípé òun ló fà á tí fíìmù behind the scene ní Fúnkẹ́ Akíndélé tí ò fi tà àti wípé òótọ́ tí wọ́n ṣe ní premier tí wọ́n ṣe ní UK ó ní wọ́n ó sọ wípé òun ló fà á tí ò fi tà. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. they can own up to their failure. Mo ṣe fresh by Ọlọ́run tẹ́ bá mọ̀ mi stress ara mi. Ẹ jẹ́ kí n unbox àwọn aṣọ. So then there is one woman. I saw the video and I want you all guys to listen to the video as well. Eyemesho, thank you. Rainbow Cookswear, thank you. Ó ní sister mi kan tí mo miss níbí báyìí am Tiwa Tope. Bóyá block ẹni mo ti check gbogbo block list wa mi ò rí I am Tiwa Tope. I am Tiwa Tope. If you are watching me with another account, I miss you, I love you. Open another account, trust me. I will pin it, then I will ask people to follow you. As you can see, they've been attacking us, reporting us, both Facebook. All my Yeyemesho luxury textiles and Yeyemesho luxury fabrics. I can't find it again. It has gone. So that's how they've been pulling down our this thing. So let's listen to the video. I've been playing that video. Tele. So now let me replay the video again. So ẹ má bá mi gbé aṣọ wá. Tẹ́ bá fẹ́ kí n fi bedroom mi hàn yín kẹ́ bá mi rajà. Warriors, kí ló ń ṣe yín báyìí? Ṣé ẹ máa wò mìíràn tí màá sunu shop ẹ ní rajà? I want to show you where I sleep. This is my bedroom behind me. I want to show you, but then you have to patronize me. I have a lot of things to show. Tiwa Tope will create another page. Create another page, my love. You blocked me on the second account. It's not me. Maybe they reported you. A lot of people that are close to me, a lot, they reported us. So guys, let's enjoy our show. It's fantastic. So this woman, listen to this woman. I think go show you lot tele ya ma unbox aṣọ wa. Yeah. This is the woman. This is the woman. You are all going to kill on a line and saying, Lizzy, shorty call me. Lizzy, shorty call me. Joe, shorty call me. Nígbà tí Ọlọ́run máa dá pàṣọ ìyà tó máa dàbò rẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bú Lizzy yìí. Can you just come out and tell me something? What has she done? What she has done to deserve all this bullying on social media? Could you please come out and say something? For those of you that just joining me on Instagram, Ẹgbọ́n ṣe Lizzy Òṣè. Ẹgbọ́n ṣe Lizzy Òṣè. Let's be sincere. Ẹgbọ́n Lizzy Òṣè nǹkan kan. Lizzy ó ń ṣiṣẹ́ fíìmù, ó ń tajà, ó mọ̀ polówó ṣe. Ó tún lọ lọ́kọ. Ṣẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì lọ́kọ. Ó tún lọ bímọ. Ṣẹ̀ṣẹ̀ pẹ̀tẹ́rì bímọ. Kí ló mú Lizzy tó lọ fi ra ilé? As if that was not enough. Kí ló mú Lizzy tó bẹ̀rẹ̀ sí ní ta ilé, ó bẹ̀rẹ̀ sí ní ta ilẹ̀. Ẹ̀dẹ̀ ní Lizzy ò ṣe nǹkan kan. Kí ló mú Lizzy tó fi ń ta aṣọ?
ó ń ta góòlù, ó ń ta bàtà, ó ń ta gbogbo ẹ̀. Ẹ̀dẹ̀ ni Lizzy ò ṣe. Kí ló dé tí Lizzy ò ṣe máa lọ sí pàtí báwọn tó kù ẹ̀ ṣe ń lọ pàtí? Jẹ́ n kó kúrò nínú